àkọ́kọ́ náà Jakmalu ìgbàgbọ́ rẹ nípa àyà yìí náà so ìgbàgbọ́ rẹ kò tẹ́ kọ́kọ́ yanjú náà nípa àmì tọ́lọ́bẹ̀ ẹ̀dà ń sọ níbi àyà yìí wa idha waqa'a al-qawlu alayhim akhrajna lahum dabbatan min al-ard tukallimuhum anna an-nasa kanu bi ayatina la yuqinun. Ìgbàgbọ́ rẹ nípa àyà yìí nítorí ọ̀rọ̀ nípa dábà kò ṣe dábà alamatun ayatun min alamat wa ayati qiyamis sa'a àmì ni nínú àwọn àmì ipe alkiyama dé so ó tẹ́ kọ́kọ́ nígbàgbọ́ nínú àmì yìí náà so problem tó tóbi ní fún ọ náà sí kíkín kọ́kọ́ yọ eléyìn sí ọlọ́wọ́ náà so ẹsì mọ̀ nínú àwọn intí ẹni tó jẹ́ ṣéwọ́ àwọn Jakmal nínú àwọn problem tí àwọn Jakmal ní tí wọ́n bá ẹni yìí lọlé lórí òun ni ìtakò alamatu sa'a àwọn àmì ìgbẹ̀yìn ayé so ìtakò alamatu sa'a as-sughra wal-kubra àwọn àmì ipò òkè ayé fẹ́ parẹ́ èyí tó kéré àti èyí tó tóbi nínú problemu tó bá wọn Jakmal ní pé àfá àwọn kan ń pèpè sí di pé kò sí tí ń jẹ́bẹ̀ torí ẹlẹ́ṣẹ̀ rí pé ó twist bí báyìí ẹmọ̀ pa sọ fún pé ibi táfà wọn bá ti lọ óyé ibi tí mùdírù bá ti lọ ibi táwọn Jakmal ó lọ nìyẹn so kò bá àyapa Allah kò bá àyapa òjíṣẹ́ Allah àwọn òṣèkéni àwọn òbìkítà so ṣé mùdírù ṣá ti lọ síbẹ̀ ṣé yìí tí mùdírù ṣá wí nìyẹn so àwọn ń ṣe kíni àwọn ń bá mùdírù lọ nìyẹn so ìyẹn bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ nípa so àyà yìí ganan kò tẹ́ kọ́kọ́ yanjú náà so kò sí kò nígbàgbọ́ ń pa rẹ̀ gan òwúlò fún oye nítorí sórí àyà yìí gẹ́gẹ́ fún alára rẹ̀ tó kà láti fẹ́ fi sọ wípé dáàbà tí Allah bá ẹ̀dà ń sọ nínú àyà yìí òun ni àfáà tí ń polówó ojú màálù mẹ́rìndínlógún táà sì mọ̀ ipá fún oníkì ìpalú polówó ojú màálù mẹ́rìndínlógún nílẹ̀ Yorùbá àtàwọn nǹkan míì náà tó sọ sí oye táwọn èèyàn dẹ̀bọ gbé fọ́tò àfáà yìí síbẹ̀ oye tọ̀ ìrẹ́ Jakmalu ìwọ náà tó bá já sí pé bó ṣe fẹ́ lo àyà yìí ni tó bá fi lè ní ìgbàgbọ́ nínú àyà yìí bí Allah bá ẹ̀dà ṣe sọ tí àwọn hadithu dẹ̀ wá lórí rẹ̀ bákan nínú Bukhari nínú Muslim nínú àwọn sunan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn musnadat aw masanid àti nínú àwọn tírà hadithu mi tó bá fi lè gbà tó bá sọ pé bó ṣe lò yìí ló ṣe fẹ́ lò láti fi já ẹni yìí wálẹ̀ ní tìtorí pé so o fẹ́ sọ̀pọ́tì àfáà yìí tí ń ṣe mudirul markaz dó àwọn ò ní sọ fún pé ohun tí àfáà yìí ti polówó à ní sọ fún pé wọ́n correct lórí rẹ̀ so àwa mọ stand wa lórí àfáà Suleiman Farouk ní Kíjìpá so àwọn ò ní problem nípa stand wa nípa àfáà Suleiman Farouk ní Kíjìpá tọ́ àmọ́ kó máa jáde ní ìsìn kó wá já sí pé ìsìn yìí òní yìí ló wà máa jáde láti fẹ́ máa wá sọ fún àwọn èèyàn yìí pé ẹni yìí ni dáàbà tí ń bẹ ń bí áyà tí Allah bẹ̀rẹ̀ sọ pé yóò jáde tí ó mọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ ipé àwọn èèyàn wọn ṣe kí ni àwọn èèyàn wọn ní àmọ̀dájú àti ìgbàgbọ́ tó dájú fún àwọn àmì Allah bẹ̀rẹ̀ àtàwọn ọ̀rọ̀ Allah bẹ̀rẹ̀ so oye kó fẹ́ máa bíúdì ìdájọ́ lé àfáà yìí lórí pẹ̀lú áyà yìí ìwọ náà ó kó sábẹ́ rẹ̀ ọ̀nà olówà fi kó sábẹ́ rẹ̀ Jakmal máa bá mi ká lọ ìwọ náà polówó oògùn níta gbangba Jakmal ìwọ náà polówó oògùn níta gbangba ìwọ náà kó sínú rẹ̀ tó bá yá sí pé bó ṣe fẹ́ lo àyà yìí nìyẹn torí ọ̀tẹ̀ àti tí ń bẹ láàrin àáfàá yín pẹ̀lú ẹni yìí oye ìwọ náà kó sí ọyágbọ́n tó sọ. كاد الحسد أن يغلب القدر وكاد البكر أن يكون كفرا díẹ̀ ló kù ẹ̀gàn ẹlẹ́gàn bọ̀bá gba orí ọlọ́run bọ́ tọ́ba yẹ bọ́lọ̀ ń bá wo tàwọn ẹlẹ́gàn ni ntọ́lọ̀ ń ṣe fún yóò ní débi olè yìí má
àwọn èèyàn ti gàn yín débi kóre náà bọ́ àmọ́ náà tó dúró sí ni òjì ọbọ̀. farabalẹ̀ àbá kí là ń pè ní ẹ̀gàn jẹ́ nsáré sọ́nzẹ́jú kan kí ni wọ́n ń pè ní ẹ̀gàn alhasad ismani almuslimu la yahsudu wala yakunu alhasadu khulqan lahu mùsùlùmí ò gbọ́dọ̀ máa bẹ̀gàn wala ẹ̀fọ́ kéèta ẹ̀gàn ọ̀tọ̀ sí mùsùlùmí lẹ́nu láti ṣe wala yakunu alhasadu khulqan lahu wọ́n á ní ìwà alágbájá kí ni ìwà rẹ̀ wọ́n ní ìwà rẹ̀ ní wípé gbogbo ẹni ọlọ́run bá sóore fún yín máa bínú wọn èyí wọn da fún mùsùlùmí wọn ni ìwà tọ́lọ̀ ń bùn òun ni pé kò róore nǹkan kọ́ má bínú rẹ̀ rí ẹnìkan ti wá báyìí mi rí wípé kí n bá òun bẹ lọ́hùn pé àrùn kan bẹ tí ń bẹ fún òun sì sòògùn rẹ̀ kó lóun ṣàdúrà kọ̀ gbà lérí ẹ̀ mo ní kí n láàrùn náà ó ní kò da abẹ́ nìkan kí òun ó dùn ẹni wọ́n sọ fún mi rí ẹni kò da abẹ́ nìkan kí òun wá dùn sórí rẹ̀ rí ó lóun máa bínú orí olóore ni òun wá máa kọ̀ọ̀tù ara àwọn kó òun lè má bínú orí olóore má wọ́n làbọ̀ òun fẹ́ dunnú òun ò ní rí i ṣe ọlọ́run wọ́n dá àwọn kan nínú àwọn èèyàn tọ́ba ìbínú kankan bẹ́ẹ̀ bá ara mọ́tò tí inú rẹ̀ bá dùn mọ́tò òun sì jáwọ́ ẹlòmíì téèyàn bá kọ́lé tọ́ba débẹ̀ tí inú rẹ̀ bá dùn sílé náà ilé òun sì wò ọlọ́run síbẹ̀ báwọn kan àwọn kan tó wá parí iṣẹ́ òun sára tọ́ba bọ́ ọkàn nǹkan oní nǹkan òun sì bàjẹ́ gbogbo orú àwọn àyè òun gbà tèmi lè kéwú tèmi ti rírú ẹ̀ èmi ti sáré gbogbo wọn pọ̀ mérí níjọ́ náà èmi tètè sá láti gbà náà lèmi ti múra wá kalẹ̀ wípé mọ́mọ́ pé mi ti ń lọ ibi ọ̀gá ni bàbá kan bẹ ní lọ́dọ̀ wa ńlọrin bàbá onírú múrí kan ni wọ́n pè é lọ́wọ́ pé èmi lágbájá àti bàtẹ̀yàjú ònira àbẹ̀yẹ̀rí múrí kan ti fi ra yorù 20 naira tí ó fi ra rú ó ní báwọn bá yẹrí múrí kan ra rú ó ní tẹ̀yàn ti bàjẹ́ tọ́ba sọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ irú múrí kan náà níbi yẹjú ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ adijọ́ kẹ́ wọ́n ti máa ń ròyìn bàbá náà kò jìnnà sọ́dọ̀ wa púpọ̀ wọ́n á kọjá wájú wọn mọ́ alẹ́ ó galẹ̀ ìwọ̀n lórí wa èmi ló kí tó ní wọn galẹ̀ òun lè kúlẹ̀ ni mo lójú ká mi níbi tí ń lọ ni ó ti wà ní ẹ̀yin àbá kékèké yìí mo lè mi sọ àbá kékèké àbá ńlá ni mi ń jọ wọ́n ti bí mi wọ́n bí mi láàfà ńlá ni wọ́n bí mi kéke wọ́n ní wọ́n mọ̀ yìí bàbá kan wá wà lọ́kẹ̀kan bàbá wọn kàn sí báyìí ni pé wọ́n ṣe báyìí ìsàbísà wọn sí mi pé wọ́n á kó wájú ẹ̀ wọ́n á lè bá bàbá wọn wọ́n á dún bàbá wọn ni mẹ́ni tó ń bá wọn ní mọ̀ máa onídùú àbọ̀ ẹgbẹ́ àbọ̀ múrí kan ni wọ́n ní irú múrí kan wọ́n á padà sọ́dọ̀ bàbá mo ní bàbá wọ́n ní múrí kan lè máa fi ba tèèyàn jẹ́ èyí jẹ́ múrí kan wọ́n yín èyí ní jẹ́ rí nírí bẹ́ẹ̀ bá tún jẹ́ jàrí kan tí wọ́n kùn yín ọ̀yà wọ́n á tún wájú ẹ̀ ó ní wọ́n mọ̀ yìí táńbà bá tiẹ̀ mo ní bàbá mi náà bàbá mi àwọn ọmọ yìí máa láyà ọmọ wa kú mbẹ èmi àwọn wò wípé bóyá ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin bóyá nǹkan kan ó ṣe nǹkan kan wá sí mo tún wá padà lọ ní bàbá ó ní nǹkan kan ó ṣe àmọ́ lásán kọ́ àwọn tó bí àwọn náà fà wálẹ̀ ni o bàbá tó bí èmi ò fi mí lẹ́gbàá kan kò sígbà tí èkó wa nǹkan lò ìwọ́n tó bá ní bàbá rẹ tán bá ní ọwọ́ gba nǹkan kó fi fọkọ̀ mu ó tètè lò èmi ń lò dáadáa o ìsìn ni mo sì ń lò nígbà fi fọkọ̀ àwọn àfáà ti ń tàn ọ́ má máa parọ́ àbá àtọ̀wọ́ tó nígbà náà tẹ́lẹ̀ òun rò pé oògùn dà wọ́n rò pé ọ̀dà máa dìsín yóò sì dà dọ̀la. ayakumullah oògùn dáadáa má ṣe bọ gbogbo àwọn àfáà yìí wọ́n ní nǹkan lọ́wọ́ ẹ má jáde kọ́ tàn yín nígbà bá àfáà wa yọba wa jáde jọba ní ẹ má sóògùn irọ́ ni bàbá yìí ń pa o ǹbẹ ẹdọ́dọ̀ rẹ̀ nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀. gbogbo ẹ̀ làwọn tó bí àwa ti ṣe báwa èmi ò lè bá tọmọ mi jẹ́ kò lè wá dùn ní kí n wá mú máìkì ń ta kí wá nígbà náà ẹnìkan má sóògùn kíní kàndẹ́mà. tọ́ kí ló wá ń bá fóònù ní kíjì pàjá sí ṣé orí jákèmálù ò pé ní ẹbí rẹ̀ ṣé kò gbọ́n kò mọ́ tí ń ṣe ni kí ní bẹ́ẹ̀ ni yìí jà sí nìsín ẹ jákèmálù so kí ló ń bá fóònù ní kíjì pàjá sí so in tó ń àlẹ́jà fóònù ní kíjì pa sí ẹjọ́ wà nù rẹ̀ náà ni ẹjọ́ ń ṣe náà ni nítorí nísìn o fẹ́ gbẹ́dájọ́ lẹ́ni yìí lórí nísìn oye o ń gbẹ́dájọ́ lẹ́ni yìí lórí ọgbọ́n méjì àwọn àbàjẹ́ ẹ ò débi wá
wáàsí kó máa sọ̀rọ̀ wéòdò. ó ń gbé ìdájọ́ lẹ́ni yìí lórí nísìn. kó débi wáàsí ó máa sọ̀rọ̀ ojú mùsù. kó débi wáàsí ó máa sọ̀rọ̀ àṣejẹ. kó débi wáàsí ó máa sọ̀rọ̀ wípé àfi kí èèyàn lọ lè wọbì kan kó tó rí ayé tó bá ráyé tán lọ́yẹ̀sẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run. kó débi wáàsí ó dọ̀rọ̀ wípé bọ́ ọba jẹ èèyàn ò ní jẹ èèyàn. kó débi wáàsí pé bọ́ ọba kẹ́yìn sọ́lọ̀ ò ní ráyé àbí tó bá ráyé tán kó tó wá padà ọ kẹ́yìn sọ́lọ̀ ni. gbogbo dàkúdà tí gbogbo àfáà dà ń sàmà níyì Ọlọ́run ní tó bá ti yá tẹ́ bá ti wá dàdàkúdà bẹ́ẹ̀. làwọn dàbàtà òmìnà lè àríbè Ọlọ́run lébi Ọlọ́run ìwà yọ dábà kan lérílẹ̀. dábà àwa èèyàn tá ń bẹ láyé dàwa bu Ọlọ́run ni wá inú dábà Ọlọ́run làwa náà àwọn èèyàn wọn á retí wípé ìjọ tí gbẹ̀yìn ayé bá dé wọn ní Ọlọ́run ní dábà ó jáde wọn á retí kí kòkó ó jáde ńlẹ̀ẹ́lẹ̀ wọn á retí kí kìnìún wọn jáde ńlẹ̀ẹ́lẹ̀ wọn á retí kí ìgalà ó jáde ńlẹ̀ẹ́lẹ̀ àbí wọn á retí kọ́ni ó jáde kọ́ wá bá wọn sọ̀rọ̀ torí wọn á retí kọ́lọ̀ ní tọ́ba ti dìgbẹ̀yìn ayé dábà kan jáde tí ó bá wa sọ̀rọ̀ ẹ wá ń retí dábà ṣé bí àwọn èèyàn ṣe bí nínú dábà Ọlọ́run làwa náà láàmú wípé gbogbo àwọn èèyàn dábà Ọlọ́run ni dábà kan nínú dábà Ọlọ́run tó lóun ọ̀ràn sí wa ń gbẹ̀yìn ayé òun lọ́rọ̀ ni. ẹ̀rẹ́ àbí ẹ̀rí tí Jaqmal yìí ń ṣe àbí èmi ò sí bíbá yìí láti dìfẹ́ǹdì àfọ́ oníkejìpá Ọlọ́run bò ní jẹ́ kí n lè dìfẹ́ǹdì irú wọn so in tí mo wá ṣe lálẹ́ yìí gangan ni pé ohunkóhun tó bá léwu kó pé àfá oníkejìpá ohunkóhun torí wọ́n lẹ fọ́tò àfọ́ oníkejìpá síbi ọ̀rọ̀ tó sọ yìí tó gbọ́lọ́pọ̀lọ́ sì mọ̀ pé ibi tó ń ta fọ̀rọ̀ sínú gbogbo ohunkóhun tó bá léwu kó pé àfọ́ oníkejìpá nípa ipé àfọ́ oníkejìpá polówó ojú màálù 16 oye tó dẹ̀ já sí wípé o ṣe kí ni o parọ́. àdúró ní pé àríjà àrùkọ wa múná aláàrí ìsàrí wípé ọkùnrin aláṣẹ lórí obìnrin ọlọ́ntà wà ní má lò bẹ́ẹ̀ bọ́ bá lò bẹ́ẹ̀ ò lè dèèyàn nítorí pọ́lọ́wọ́ ò fi solúsà sọ́dọ̀ ọkùnrin ọ̀dọ̀ obìnrin lọ́lọ́run fi solúsà sí ìwọ àbáà lọ́ máa ṣàdúrà ìyàwó rẹ̀ ní ọmọ aládà lóògì máa bọ́dọ̀ wọn solúsà wà ọkùnrin ò ní kankan obìnrin láyé màá ọkùnrin ò ní obìnrin láyé òfura ọkùnrin ò ní obìnrin láyé ọ̀rọ̀ ọkùnrin ò ní obìnrin láyé àṣẹ. so òun kọ́ lélẹ̀ so mo fẹ́ play ọ̀rọ̀ àfọ́ oníkejìpá nípa ojú màálù 16 yìí inú fídíò yìí náà wọ́n ti sọ mọ́ ń bọ̀ so gbogbo tó bá lè òkú pé àfọ́ oníkejìpá wallahi ò lè mórí bọ́ so ó tẹ̀ wá tó pé áyà tó kà látinú súratun namli oye áyà súratun namli yẹn kìí ṣe ohun tí áyà yẹn ṣe kíni kìí ṣe ohun tí áyà ń sọ̀rọ̀ nípa nìyẹn so áyà yẹn sọ̀rọ̀ nípa àmì kan tó tóbi nínú àwọn àmì ìgbẹ̀yìn ayé oye so kìí ṣe àwọn irú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ báyìí òun ni áyà yẹn ṣe kíni ní rìfàsì àmọ́ ìwọ gbé lé orí àfá oníkejìpá nítorí pé o fẹ́ sọ̀pọ́tì mùdírù o wá gbá àyàn lé wọn pé káfà débì kan kó mọ polówó ìwé odò káfà débì kan kó mọ polówó ojú màálù káfà débì kan kó mọ polówó kinní kan óyé so o fẹ́ tì torí oléyìn o fẹ́ gbé àyàn lé wọn lórí pé àwọn ni dáàbà tí Allah bẹ̀rẹ̀ ń sọ nínú àyà yìí pé ó jáde so irọ́ ló ń pa then ẹlẹ́ẹ̀kejì so gbogbo ohun tó bá léwu kó pé àfọ́ oníkejìpá oye ìwọ náà ó ṣe kíni ìwọ náà ò lè mórí bọ́m̀bẹ̀ tí mi ò bá rí fídíò yẹn ìmọ̀ tẹ̀síwájú lọ́nà ọ̀rọ̀ mi oye so ìwọ náà ò lè ṣe kíni o ò lè mórí bọ́m̀bẹ̀ ìwọ náà ò lè ṣe kíni o ò lè mórí bọ́m̀bẹ̀ so ìrìn ẹjẹ́ mọ bọ́rọ̀ mi lọ so Jaqmal ń sọ fún wa pé dáàbà tí Allah bẹ̀ẹ́dà fẹ́ràn sí wa Allah bẹ̀ẹ́dà sọ pé òun ó ní kó jáde láti inú ilẹ̀ oye akhrajna lahum oye dabatan min al-ard ayọ̀
dáàbà kan láti inú ilẹ̀ sí àwọn èèyàn àbí fún àwọn èèyàn. So tukallimuhum anna an-nasa kanu bi ayatina la yuqinun, tí ó máa bá wọn sọ̀rọ̀ ipe àwọn èèyàn wọ́n ṣe kíni, wọ́n ní ìgbàgbọ́ tó dájú nípa kíni, nípa ọ̀rọ̀ Allahu subhanahu wa ta'ala. So Jack Malu sọ pé àfáà tí ń polówó ojú màálù 16 wá sí mọ̀ pàfọ́ ní kí ìpa ni wọ́n polówó rẹ̀. Jack Malu fẹ́ gbá ayé lé wọn lórí. So nítorí pé wọ́n àlẹ́jì wọn pẹ̀lú pé wọ́n ń polówó ìwé odò níbi wáàzí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ náà fúnra lára rẹ̀ Jack Malu, ìwọ náà ń polówó orú nǹkan bẹ́ẹ̀ ní ìta bàbá kan wá wà lọ́kẹ̀kan, bàbá kan ṣe báyìí lórí wọ́n ṣe báyìí ìsàmìsà wọn sí mi ká wọ́n á kó wájú ẹ̀ wọ́n á lè bá bàbá wọn, wọ́n á dún bàbá wọn ní mẹ́ni tó ń bá wọn ní mọ̀ máa onídàá àbọ̀mọ́ ẹgbẹ́ àbọ̀ múrí kan ni wọ́n ní irú múrí kan, wọ́n á padà sọ́dọ̀ bàbá, mo ní bàbá wọ́n ní múrí kan lè máa fi bá tèèyàn jẹ́ èjì múrí kan wọ́n yín ní ìdíje ẹ̀rí ẹ̀ nírí bẹ́ẹ̀ bá tún jẹ́ jàrí kan tí wọ́n kùn yín ọ̀yà wọ́n á tún wájú ẹ̀ ó ní wọ́n mọ̀ yìí táńbà bá tiẹ̀ mo ní bàbá mi náà bàbá mi àwọn ọmọ yìí máa láyà ọmọ wa kù ń bẹ̀ èmi àwọn òwe pé bóyá ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin bóyá nǹkan kan ó ṣe nǹkan kan wá sí mo tún wá padà lọ ní bàbá ó ní nǹkan kan ó ṣe àmọ́ lásán kọ́ àwọn tó bí àwọn náà fà wálẹ̀ ni o bàbá tó bí èmi ò fi mí lẹ́gbàá kan kò sí.